Alólóńgì ní ti gàjà o, Dégúnlé olóńgì ní ti gàjà o, ojú mi ti tólé, ojú mi ti tóko, ṣẹ́rí nílé àgọ́dọ̀, ojú télé TV ṣó ní kẹ́ máa wò nílé, ojú télé TV, àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé, ojú télé TV, má yìí kò tiẹ̀. A ń pẹ́ fún Ọlọ́run ọba tó pa wọ́n, ọba tó ní wá tó lẹ̀mí ọdún sọ adé àsìkò yìí, ọgbọ́n wa kọ́ ìmọ̀ wa ò tó bẹ́ẹ̀ o. Lónìí àjọ àpẹẹrẹ ìṣọ́nà àlàyé Prophet Michael Olohumbe àkàndá Elédùmarè olùdásílẹ̀ ìjọ God Ministry wà ní Akínyọdé ní ìpínlẹ̀ Èkó bí. Bàbá ká tó wọlé ètò ẹ̀bà súré fáwọn ojú tó ń wà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó pọ̀ nípa àti agbára. Mo gbàdúrà fún gbogbo ojú tó ń wò mí níbikíbi tẹ́ tí ń wò mí, kí àánú Ọlọ́run kó wò yín bẹ́ẹ̀ tí ń wò mí yìí tẹ́ ń gbọ́ ọ̀rọ̀ mi, kí ẹ̀mí Ọlọ́run kó bẹ̀rẹ̀ sí tú yín sílẹ̀, kí ìyanu Ọlọ́run kó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí o, Jésù Olúwa wa, àmín. Lónìí táwọn ẹgbẹ́ òun náà ni àmúbọ́, ó náà máa yẹ ká lóògùn àmúbọ́. Àmín o. Ṣùgbọ́n ó wà lára nǹkan tí ó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá. Àwọn onímọ̀ ń pè ní promise and faith. Ẹ̀mí wọn á sì lérí fún, a máa kọ́lé fún ẹ, a mọ́tò fún ẹ, tó bá yẹ ká gbé fún wa gbé nǹkan yẹn fẹ́ lómi. Àkọ́kọ́ náà kí ló ń jà àmúbọ́? Ẹ ṣé. Olóòtú tá bá ń sọ̀rọ̀ àmúbọ́, a máa sọ̀rọ̀ ìjákulẹ̀. Ṣé rí àìsàn tó ń jà àmúbọ́, ó burú tó dẹ̀ sẹ́n pé ó máa ń ja ènìyàn lógun gidi, ó máa ń fa ẹ̀mí kúkúrú fún ènìyàn. Tí wọ́n bá ń rí promise and faith tó ń rí promise and faith, ó máa ń dà pé kò sí Ọlọ́run mọ́. Ẹ rí. Ṣé wá rógun àmúbọ́ yẹn, ọ̀nà tó máa ń gbà jáyàn lógun ó pọ̀ jù. Òun náà ń pè ní ìjákulẹ̀ ní Yorùbá ẹ̀ gidigidi, wọ́n á ní ìjákulẹ̀. Ó jẹ́ pé bóyá èèyàn ti ní ìrètí kan síbi kan, bóyá wọ́n sọ fún pé ókè o, tó bá dìgbà báyìí o kó wá o, tó bá dẹ̀ lọ tẹ́niyẹn tó wá rí tó lọ ń fara pamọ́ àbí tó yẹ pé kíní tó bá ń rí bẹ́ẹ̀, kò ń àjákulẹ̀ ò kì í sábà wà lásán. Àwọn ẹ̀dá tí wọ́n máa ń dàbí lulu bígbà tẹ́ pé kọ́ máa dàbí lulu yàn, kọ́ máa ṣe lára ògo yàn, bóyá ológo ènìyàn ni tó wá ń ṣe lára ògo ẹ̀ tí wọ́n fẹ́ kí ògo ẹ̀ kó búyọ lásìkò, bóyá ogun ìdílé kọjú sí àbí ẹnìkan ṣe lára ògo ẹ̀, àbí ẹnìkan wò pé ó máa tayọ ju òun lọ tó wá dàbí lulu tó ń ṣe nǹkan burúkú sí, irú wọn ló máa ń rí ìjákulẹ̀. In fact, wọ́n á gbàdúrà, wọ́n á gbààwẹ̀, tí kò bá sí solution láti ọwọ́ ẹ̀mí mímọ́, irú wọn ò kí ń lè ṣàṣeyọrí. Ẹ̀rí àmúbọ́ òun ṣe nǹkan tó dá. Ọ̀pọ̀lọpọ̀ àmúbọ́ oyún wà, tó bá lóyún oṣù méjì oṣù mẹ́ta á jábọ́, tó bá lóyún oṣù méjì oṣù mẹ́ta á jábọ́, àmúbọ́ oyún nìyẹn. Àmúbọ́ ìṣerere wà, ẹ̀rí tó jẹ́ pé tán bá ti àmúbọ́ ìgbéyàwó wà, tó jẹ́ pé tán máa sọ fún pé Ẹ̀mẹ́ka yẹ ká sọ lórí yẹn dáadáa. àmúbọ́ ìgbéyàwó bẹ́ẹ̀ bàbá ó dá obìnrin kan pè mí láti ìlú Canada, orí ọkùnrin keje ló wà báyìí. Bóhun ṣe ń bá mi sọ̀rọ̀ lẹ̀mí Ọlọ́run sọ fún mi pé arábìnrin tó bá ṣọ́ra, ọkọ ọ̀run bẹ́ẹ̀ jà, wàá fẹ́ lè dé orí ọkùnrin kẹrin karùn-ún kó tó dúró. Ó ní pásítọ̀ ẹ̀rù bà mí, níṣe ni mo rò pé ó ní nǹkan kan tó fẹ́ sọ fún mi pé àbí mo ń ṣe ọ̀rọ̀ sọ, ṣùgbọ́n mo mọ̀ pé mi ò ṣe ọ̀rọ̀ sọ tó pẹ́ mi mímọ́ ló ń darí mi. Ó wá dákẹ́ lọ, mo ní arábìnrin kí ni nǹkan tó ń try láti sọ? Ó ní pásítọ̀ èèyàn Ọlọ́run ni mí. Ó ní kí nìdí? Ó ní orí ọkùnrin keje ni mo wà yìí, òun torí ẹ̀ mo ṣe pè yín o. Kí n tó kúrò ní Nàìjíríà, mo fẹ́ ọkọ mẹ́ta, mo dẹ̀ bímọ méjì. Nígbà tí mo délùú Canada yìí, mo ti orí ọkùnrin kẹrin lélẹ́yìí. Tán bá fẹ́ mi, ó pẹ́ jù lọ́dún méjì. Mo bímọ kan nílùú Canada. Nígbà tí mo fẹ́ ọkùnrin kẹta, mo tó bímọ kan. Kó bá mi tọ́mọ, ó lọ fẹ́ ìyàwó mi. Ọkùnrin kan ni mo wà lọ́wọ́ ẹ̀ nísìn. Nígbà tí wọ́n á ní ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ènìyàn ò lè mọ̀dí irú ọ̀rọ̀ báyìí tí ò bá sí ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè tó tú ọ̀rọ̀ yìí. Ẹ̀dá kan ò lè mọ̀dí ọ̀rọ̀ yìí. Òun ló ṣe jẹ́ pé ẹ̀mí mímọ́ sọ pé tẹ́ ẹ̀ bá ṣọ́ra, ẹ ó lu ọkùnrin 4 sí 5
kẹ́ ẹ tó gbọ́ wípé ẹ ní ìdúró and then even ẹ̀ tí ẹ̀ ní lè dúró tó rọ́kọ̀ ọ̀run lórí méje lélẹ̀ àmúbọ̀ gbéyàwó nìyẹn. Ẹlòmíì wọn á jó bímọ ọkọ ọ̀run ń fà á, èèyàn fúnra ẹ̀ náà ń fà á. Obìnrin tí ò bá níwà á ní òun lórí ọkọ, gbogbo ẹ̀ náà kọ́ lọ́kọ ọ̀run. Màmá kan wà nílùú Amẹ́ríkà, bọ́sí mo ṣe ń sọ̀rọ̀ ìmọ̀ kan máa rí ọ̀rọ̀ yìí, mi ìfẹ́ sọ orúkọ wọn, wọ́n máa rí mi tí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Mo ń ṣe prayer fún màmá náà lọ́wọ́ àtàwọn ọmọ ẹ̀. Màmá yẹn láti máa fi yé mi pé bàbá ọmọ mi láláṣẹ jù o, ọkọ ọmọ mi èèyàn dáadáa ni o, ọkọ ọmọ mi èèyàn dáadáa ni o, ṣùgbọ́n ọmọ mi láláṣẹ jù. Tí ò bá sí ìwà tèmi ìyá ẹ̀ kò bá ti fi ọmọ mi sílẹ̀ kó ti lọ. Kí obìnrin máa fẹ́ bu ọkọ ẹ̀ mọ́lẹ̀, kọ́kọ́ máa lè sọ̀rọ̀ kan kóbìnrin máa sọ mẹ́wàá. Kí obìnrin kó máa fẹ́ dẹ́rù bọ́kọ kẹ́rù máa ba ọkọ. Ọkùnrin tó dẹ̀ fáìn tó náwó lọ́wọ́ tó níṣẹ́ lọ́wọ́, ẹjọ́ táwọn ẹlòmíì bá rí níta táwọn dẹ̀ mọ ìkẹ́ ọkọ, ṣọ́kọ yìí ò ní lọ. Àbí pé ṣé Bíbélì àbí Kùránì sọ fún wa pé kéèyàn kú sọ́dọ̀ ẹni tó fẹ́ bà tèèyàn jẹ́? Bíbélì ò sọ bẹ́ẹ̀ o, kò sọ bẹ́ẹ̀ o. Lóòótọ́ ló sọ pé ẹnikẹ́ni tá bá sopọ̀ kẹ́nikẹ́ni má yà wọ́n. Àgbélébù mi wà tó yẹ pé téèyàn ò bá tí ìfẹ́ kẹ́mi òun lọ sọ́run, á gbé àgbélébù yẹn lẹ sílẹ̀ torí wọn kò ti kú mọ́ ìrìn àjò ẹ̀. Jésù mọ̀ pé àgbélébù wọn ó kú wọn ó jíǹde, ṣùgbọ́n ẹlòmíì wọn kò ikú mọ́ ìrìn àjò ẹ̀. Tó bá jẹ́ pọ́kọ náà ló fẹ́ pàyàwó, obìnrin míì kíkú má bàa dá lẹ́bi pé ṣe bó mọ̀ ó jẹ́ kó kú òun bẹ́ẹ̀. Ẹ̀rí ìyá yẹn ló ń ṣe gbáwájú gbẹ̀yìn, ló ń dun ọkọ ọmọ ẹ̀ nínú. Wọ́n á kẹ́ tó ríru obìnrin tó máa sọ òtítọ́ bẹ́ẹ̀ yẹn, iṣẹ́ lọ́lọ́bí máa sọ̀pọ́ọ̀tì ọmọ ẹ̀, wọ́n á máa bá ọkùnrin yẹn jà, wọn ò ní fi ọkùnrin. Màmá yẹn ní dáàdì ẹ ṣe ìrànlọ́wọ́ fún mi, ọmọ mi lálábùkù, ọmọ mi gangan ló ní ọkọ ẹ̀ lára, ọkọ ọmọ mi dẹ̀ ni ó ti di ọmọ tèmi náà. Mo ní irú obìnrin wo ni láàrin àwọn obìnrin? Ìwọ obìnrin definitely ọkọ kan ló máa fẹ́ láyé. Ó ní bẹ́ẹ̀ ni, ọkọ kan mo fẹ́ tí gbogbo ọmọ mi fi pé 40 years. Mo ní irú obìnrin gidi tá à ń sọ ni, fashion woman tí Bíbélì ń sọ ni. Ìwọ obìnrin tó lè sọ òótọ́ pé ọmọ ẹ obìnrin ló ní ọmọ ọkùnrin ní lára. Ẹlòmíì ọmọ ẹ ló máa tẹ̀lé o, á dẹ̀ máa bá ọkùnrin yẹn jà. Ìgbà tí yẹn bá kú òtún ló máa wá dùn wọ́n inú. Ní ìsìn obìnrin pọ̀ níta, tọkùnrin kan bá fẹ́ Bíbélì sọ pé ń gbò báyà obìnrin máa fẹ́ 6. In fact tọkùnrin bá fẹ́ fi 25 ní ìsìn, àyè gba ọkùnrin yẹn, àyè gba àwọn ọkùnrin oríṣiríṣi bẹ́ẹ̀ náà máa ń ṣe bẹ́ẹ̀ káàkiri, ṣùgbọ́n ó lè má tọ̀nà bẹ́ẹ̀ tí èèyàn bá rí obìnrin tó ní ìfọ̀kànbalẹ̀, ó bọ́ sí ọkùnrin náà rí obìnrin tó dára, ṣùgbọ́n tó yẹ pé kò mọ obìnrin yẹn lò. Ẹ̀rí now tí èèyàn bá wà tí kò bá mọ ìkẹ́ àbí ìtumọ̀ marriage, tó jẹ́ pé kò ń ṣe ẹni tó nẹ́kọ̀ọ́ bóyá ọkùnrin tàbí obìnrin, definitely ó máa ní ìjákulẹ̀ ìgbéyàwó. Ọkọ ọ̀run tún máa wá ń ṣe nígbà tá a wádìí ọmọbìnrin yẹn, kò ń ṣojú lásán, ọkọ ọ̀run ló ń yọ lẹ́nu. Tó bá ti wà lórí bẹ́ẹ̀dì lálẹ́, ó ti gbádùn ọkọ ọ̀run ẹ̀. So ọkọ ayé lẹ́yìn kò ṣe marriage kí yẹn fún lọ́mọ, ó ń rí lára ojú, ó ń rí tó bá ti wò báyìí ó máa rí lára ni. Ó dìgbà tó bá sùn ló máa gbádùn ọkọ ọ̀run tó fẹ́ gbádùn. So tó bá dẹ̀ ti dojú ayé, tó bá ti rí ọkọ ayé báyìí, yàtọ̀ sí pé ó fẹ́ gbowó lọ́wọ́ èèyàn fún, yàtọ̀ sí pé fẹ́ ṣe kinní kan, tó bá ti lè wojú ẹ̀ báyìí ó máa rí lára ni. Àfi tí wọ́n bá pín àwọn méjèèjì níyà, tí ọkọ ọ̀run yẹn tí kò rí fèsì ẹ̀ mọ́, tó ń sùn tí ò bá pàdé mọ́, tó jẹ́ pé ọkọ ayé ló ń jarun pálù, nígbà náà ló lè nísinmi. So ìjákulẹ̀ ìgbéyàwó pọ̀ bẹ́ẹ̀. Àwọn ẹlòmíì nínú ìdílé ìyàwó, ìyá mi tó jẹ́ ìyá ọkọ kò fẹ́ kán fẹ́ yẹ ọmọ òun, ó dẹ̀ fẹ́ kọ́ ọmọ òun bímọ. Ìyá mi ìyá ìyàwó kò fẹ́ kí ọkùnrin pàṣẹ fún ọmọ òun, nítorí bẹ́ẹ̀ lòun náà ṣe rí sí bàbá ọmọ yẹn. So gbogbo orúkọ báyìí ó máa ń fa ìjákulẹ̀. Àwọn ẹlòmíì dẹ̀ ní tó bá jẹ́ pé tí wọ́n bá ti ṣe marriage, àwọn òbí marriage yẹn ṣe dùn báyìí, kò sí ní Ọlọ́run dá ire ó dá ibi, torí ẹ̀ lè yí gbọ́dọ̀ máa gbàdúrà. Àwọn ẹlòmíì á wò báyìí, wọ́n pè bó ṣe inú ẹ̀ ṣe ń dùn, ká máa wò bóyá máa pẹ́ nílé ọkọ náà láì ṣẹ̀wọ̀n láì rò wọ́n. Ó máa ń jà mí lẹ́nu tí irú ẹ̀ wà, ṣùgbọ́n nítorí pé Ọlọ́run ti fi yá ẹ pé òun dá ibi òun dá ire, ó dẹ̀ sọ pé òun gbé kalẹ̀ níwájú wa, eré àìtí bí oníkálùkù á fọ́lò tó bá máa fọ́lò, nígbẹ̀yìn oníkálùkù á jèrè tó bá máa jèrè.
so ìwọ máa bó ṣe ń ro rere má rò pé àwọn tó ń ro bí òsì o, àwọn tó ń ro bí náà wà. In tó need láti ṣe ni pé wàá fi àdúrà jagun. That is why ẹni tó bá ní Ọlọ́run ohun gbogbo ló ní. Ẹni tó bá tó wá ní wòlíì tó jẹ́ titi Ọlọ́run, tó jẹ́ pé wòlíì ẹ̀mí mímọ́ ni, irú ẹ̀bùn gidi ló tún ní. Nítorí pé tóun bá ń gbàdúrà, wọ́n ní tí Paul bá ń gbìn, Apollo á máa bomirin, Ọlọ́run á máa mú wúwú dàgbà. So tí àwọn méjèèjì bá fọwọ́sowọ́pọ̀, iron sharpens iron, tó bá jọ ń gbàdúrà, àbí tí wòlíì ẹ̀ ní nǹkan kan tó ti rí nǹkan kan pé lágbájá ọmọ tó dáa ni, ẹni tá lè jọ ń gbàdúrà ni, tó gbégbèsè àdúrà fún, gbogbo àwọn ẹnikẹ́ni tó sọ pé àwọn máa ba ìgbéyàwó yẹn jẹ́, àbìrú máa lù wọ́n. Gbogbo ibi tán rò sí marriage yẹn aṣubú tẹ̀ wọ́n mọ́lẹ̀, because èrò Ámánì pa Ámánì ni lórí Mọ́dékáì àtàwọn Júù ẹ̀rí. So ó máa ń happen bẹ́ẹ̀ tó bá yẹ pé èèyàn ní wòlíì Ọlọ́run àti pé èèyàn gan fúnra rẹ̀ ó tún ní Ọlọ́run fúnra rẹ̀. So kò sí irú ìjákulẹ̀ bẹ́ẹ̀, kò lè sí kó má sí. Ìjákulẹ̀ owó wà, ẹlòmíì Ọlọ́run yàn ló lórí tó jẹ́ pé èèyàn ńlá ló jẹ́ kó rí, a máa lálàá pé a máa feel pé ó jẹ́ kó ń ṣe rere, ó jẹ́ kó ń ti kọ́lé, ó jẹ́ kó ń ṣe rere, a máa gbèrò kó dá company sílẹ̀ kí gbogbo nǹkan kó dára. Ṣùgbọ́n tó bá ń tu owó yẹn jọ, àwọn jàjálù ńlá kan máa ṣẹlẹ̀ tá a máa bà gbogbo ìṣeré yẹn jẹ́. So àwọn orúkọ báyìí ó máa ń mú kí ìjákulẹ̀ kó wáyé. Àwọn orúkọ báyìí ó máa ń mú kí àwọn èèyàn kó má dàbí pọ́n ṣe rere láyé. Ilé karakuta kasa elidaba. Torí náà o láti gbàdúrà ni. Ìwọ tó bá jẹ́ pé o mọ̀ pé o ní ìran, tó mọ̀ pé ọmọ ológo ni mí, o ní ìran, o láti gbàdúrà kó má bàa rí ìjákulẹ̀. Ìtàn pè ní ìjákulẹ̀ kò dáa. Ìtàn pè ní ogun àmúbọ́ kò dáa. Ogun àmúbọ́ máa ń báyàn téèyàn kì í fi lè ṣe rere láyé. Ogun àmúbọ́ máa ń báyàn tẹ́ pé nígbà tó bá jẹ́ kógo ẹ̀ búyọ, ìgbà náà lẹ̀ ní àpín. Ńgbò bá wá dé ibojì ní sáòkú, a wá gbé ògo yẹn lẹ̀. Ìyẹn lè ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n máa ń tẹ̀lé òkú, tó jẹ́ pé wọ́n á máa lọ sí ibojì láti máa lọ gba ìbùkún àbí ohun ayọ̀ kan láti ibojì. Ẹ ṣáà rí Sọ́ọ̀lù náà nígbà tí Sọ́ọ̀lù kọ̀ Ọlọ́run sílẹ̀, the next thing ó rí pé Ọlọ́run ò fẹ́ gbọ́ tòun mọ́. Now níbo ló wá lọ, ó lọ ń bá àwọn àbókù sọ̀rọ̀ láti lọ gba ògo níbojì. Ẹni tí ò bá ti lórí ọ̀fẹ́ pẹ̀lú Ọlọ́run, tí connection pẹ̀lú Ọlọ́run bá ti já, tó ti bàjẹ́, tó jẹ́ pé bóyá ẹ̀ṣẹ̀ àbí pa kan, instead of kó dẹ̀ ronúpìwàdà, kò ní lè ní time fún gbogbo yẹn. Nǹkan tó máa ṣe nípa lọ sí bojì, because gbogbo nǹkan tí èèyàn wá yẹn náà wà ní bojì. Àwọn tí wọn ò rí ògo wọn lò láyé, wọ́n dé ibojì, wọ́n drop ògo yẹn sílẹ̀ fún àwọn tó mọ̀ náà bojì láti lọ gba ògo yẹn. Ẹlòmíì lọ ń sun bojì mọ́jú kó lè rí ayọ̀, ẹlòmíì lọ ń bòkú sùn oríṣiríṣi, ẹlòmíì lọ ń fokú omi òkú wẹ̀, ẹlòmíì lọ ń máṣọ òkú. Gbogbo orúkọ bẹ́ẹ̀ ló ń ṣe tó ẹpọ́n fi ń ṣe ọ̀rọ̀ wọn láti là. Ṣùgbọ́n láì ṣe gbogbo yẹn, nínú Kristi ìbùkún wà ń bẹ. Ṣe bá gbára kan ló mú jáde nínú ẹja. Jésù béèrè lọ́wọ́ Pétérù, àwọn wo làwọn èèyàn yìí máa ń dá lọ́nà? Ó náwọn àjèjì ni. Ó ní bí irú wa ń kọ́, ó ní bàbá ọlọ́lá lẹ́yìn, wọn lè dá yín lọ́nà. Ṣùgbọ́n Jésù wá fi ń yé Pétérù pé Pétérù, ibi tí èèyàn máa ti náwó, èèyàn gbọ́dọ̀ nájú mẹ́. Fún díẹ̀ yìí, àwọn tó wà lọ́wọ́ ẹ̀yẹn dà á sínú ẹja. That is first ATM. Jésù Olúwa ló ṣe, Jésù ọba mi ló ṣe. First ATM nílé ayé nìyẹn pé dá àwọn yìí sínú omi. Ó dẹ̀ dá àwọn yẹn sínú omi. Ẹja yẹn ò ṣe mistake. Ẹja yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti dé, ó ti gbé owó wá. Ó ní mú owó tó bá ti, ẹja tó bá ti kọ́kọ́ rí, mú owó jáde lẹ́nu rẹ̀. Ó mú owó jáde ní kàrúwà kàsàkàtà Élìdà. Wọ́n fi san owó yẹn, wọ́n kó lẹ́nu ibodè fún wọn. Jésù kọjá. Ìyẹn ni pé téèyàn bá jọ́ lọ́lá náà, kò mí pé kéèyàn kó má náwó fáwọn tó bá tọ́ láti náwó. Ẹ̀rí, tó bá jọ́ lọ́lá, tó bá jẹ́ èèyàn gidi, owó yẹn gan pàápàá náà máa fi mọ̀ pé èèyàn gidi ni ẹ́. Nítorí pé Ọlọ́run fún ẹ lówó yẹn láti fún àwọn ènìyàn tó yẹ pé wọ́n nídìí ẹ̀, àbí tó yẹ kí wọ́n ti program pé bó bá gbowó o ò ní kọjá lébi. So that tó bá rán owó níṣẹ́ nígbà míì, ọ̀nà á máa là fún yàn. Ṣùgbọ́n téèyàn bá fẹ́ rán owó yẹn níṣẹ́, téèyàn bá rówó yẹn kọ́, definitely ọ̀nà á dí ni. So lọ́rọ̀ kan tí èèyàn fẹ́ bọ́ nínú ìjákulẹ̀ tàbí àmúbọ́, àdúrà àti kéèyàn ní wòlíì. Bẹ́ẹ̀ ni bàbá, téèyàn bá ṣetán láti bọ́ lọ́wọ́ ogun àmúbọ́ ìjákulẹ̀, bàbá, àdúrà gidi kò ń ṣe àwẹ̀ ńgbà míì. Ẹ jẹ́ kí n sọ àwọn kankan, àwọn èèyàn máa ń ṣe mistake. Bíbélì sọ pé láì sí àwẹ̀ àti àdúrà ìyanu ò lè ṣẹlẹ̀. Fine. Now
àwẹ̀ àti àdúrà pẹ̀lú kankan ni nǹkan yẹn àṣírí ni ẹ̀mí mímọ́ nìkan ló máa ń tú. bẹ́ẹ̀ ni ìyẹn náà fi ń pè ní ìgbésẹ̀. ẹlòmí ò mọ̀ pé tán bá tẹ gbàdúrà àbí tán bá gbàwẹ̀ wọ́n máa ń ṣètọrẹ àánú. akàn gbàwẹ̀ akàn gbàdúrà lóòótọ́ àwa rí pé àwọn àjẹ́ ń tẹ́tì òun, àwọn alámì òkùnkùn ń tẹ́tì òun dẹ̀ ti gbàwẹ̀ ti gbàdúrà òun ò kó lójú kan. ìgbésẹ̀ tó yẹ kó gbé òun ni kò mọ̀. nígbà tí Jésù bàbá ní gan wà láyé, Jésù á máa ṣe ohun gbogbo ti ìgbésẹ̀. ẹ̀rí pé ńgbà míì kò ń ṣe pàdúrà ló máa gbà, ó lè máa fọwọ́ kankan sílẹ̀. ẹ̀rí pé ńgbà míì á mú itọ́ á fi lẹ̀yàn lójú, ìgbésẹ̀ yẹn ẹ̀mí Ọlọ́run ló yẹ máa sọ fún yàn. Bíbélì sọ pé ẹ̀mí ló darí Jésù sí jù, ẹ̀mí Ọlọ́run ló máa sọ fún ẹ pé this is what you will do, and if you do it, gbogbo ọ̀nà àlà, gbogbo ìdíwọ́ ìdènà yẹn á kúrò. So ìwọ tó ń gbọ́ mi níbikíbi tó ń gbọ́ mi, àsìkò tó fún ẹ láti bọ́ nínú ogun tó ń pè ní àmúbọ́ ìjákulẹ̀. Ó jẹ́ tọkọ, ó jẹ́ tọmọ, ó jẹ́ toyún, ó jẹ́ ti ìṣeré láyé, ó jẹ́ ti ìnáwó. bẹ́ẹ̀ ni ó jẹ́ pé kò fẹ́ náwó láyé òru ló, bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ dìde. tó o bá dìde wàá kàn máa rí pé àwọn kan ga jù ẹ lọ, ò ṣe nǹkan kan ni. bẹ́ẹ̀ ni àwọn èèyàn gun rí Ọlọ́run sìn mọ́ nísìnyí tó pé wọn ní nǹkan lọ́wọ́. ojú ń tẹ ẹlòmíì tó bá dé ṣọ́ọ̀ṣì tí ò rí kankan dá, tó ń pe gbogbo wọn tí ò rí kankan ṣe. ẹlòmíì àdé mọ́ṣáláṣí kò rí kankan ṣe, ọkùnrin máa bàjẹ́. ó dẹ̀ ń fi pé àdúrà táwọn èèyàn náà ń gbà làwọn èèyàn gbà. jẹ́ kí n sọ fún ẹ, Ọlọ́run gbé mi kalẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá gbàgbọ́ nínú Kristi Jésù, tó gbàgbọ́ nínú Ọlọ́run, tó dẹ̀ fẹ́ là lásìkò yìí. bẹ́ẹ̀ ni ní Kwara Kasẹ́lì, ó di dandan tó bá là nínú Kristi, ìjọba ọ̀run ẹ̀ dájú. ó di dandan tó bá fi lẹ́ pé Kristi ló là, àdúrà ló gbà tó rí ìṣẹ́gun. tọ́run pè mí ní wòlíì ẹ pé àwọn nọ́mbà yìí, tó bá pe àwọn nọ́mbà yìí kò sí àṣìṣe. ohun tí ẹ̀mí Ọlọ́run bá sọ fún ẹ láti tú sílẹ̀ kúrò ní gbogbo ìjákulẹ̀ yẹn àti àmúbọ̀ yẹn, ó di dandan kó rí àkọlù àlùyọ. pàápàá nígbà tí a wà nínú ẹ̀bẹ̀ àti àdúrà lọ́wọ́lọ́wọ́ yìí, ìwọ ló kàn láti ṣe rere. ẹ̀mí máa ń sọ ìwọ ló kàn. ẹ̀mí Ọlọ́run gbé wa kalẹ̀, kò sí nǹkan méjì, just àwọn èèyàn tó jẹ́ pé wọ́n rò pé kò sí agbára nínú Kristi láti ṣe rere láyé, láti lówó láyé, tọ́ntọ́ òkùnkùn lọ. I'm telling you pé tó o bá pè, tẹ́mi Ọlọ́run bá tú ẹ sílẹ̀, ó di dandan kó ṣe rere láàrin àwọn ẹgbẹ́ ẹ. lórúkọ Jésù ó ṣe rere. pé àwọn nọ́mbà yìí 070 360 38757 070 360 38757 àti 091 356 42057 091 356 42057. and then lójoojúmọ́ ni mo counseling àwọn èèyàn nínú tàwa nínú mi sí nísìn. now láti aago mẹ́jọ àárọ̀ títí di aago 3 ọ̀sán ní ojoojúmọ́ ní nọ́mbà 8 Ọmọbọ̀gẹ̀ ní Akíọdé ní Òjòdú Bágà. títí kanjọ́ Sunday ló lè rí mi fún counseling. bẹ́ẹ̀ lẹ́yìn aago 3 má tiẹ̀ gbìyànjú láti lè wá. ṣùgbọ́n tó o bá ti lè gbàgbọ́ tó o dẹ̀ gbọ́ràn, Bíbélì sọ̀rọ̀ nínú ìwé Isaiah chapter 1 verse 19, tí wọ́n bá fẹ́ tó o sì gbọ́ràn, ó jẹ èrè ilẹ̀ náà. èrè ayọ̀ kan wà tí gbogbo ayé ń jẹ lọ́wọ́. mo pa á láṣẹ, ìwọ náà yóò jèrè náà. Jésù òun lolúwa. àmín ní orúkọ Jésù. ìwọ pátá náà máa jèrè tí wọ́n bá ti rí fọ́nrán yìí tètè pé wòlíì kí ogun àmúbọ́ ìjákulẹ̀ àfàtó àìríṣe àìríná kó dópin. àtúndọ́nà àtúnpadà lọ́jọ́ mi rè o. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.